èmi nìkan ló yẹ kò lè yé ẹnìkan kan ìdí tí mo fi yìn bàbá èmi nìkan ló yẹ ìwọ lọ́lọ́run mi ìwọ ẹlẹ́dàá mi ọba àwọn ọba olúwa olúwa ọba títí láyé kò lè yí padà bẹ́ẹ̀ni kò ní bẹ́ẹ̀ kó padà kó padà. máa jẹ ní 5 minutes orí ti tó báyìí. títí ayé kí ni má ṣe protocol. ó yà bẹ̀rẹ̀ sí í ṣe ó sì mọ̀ nọ́mbà ni mo jẹ́. Brother Overflow, there's a tiny questions to ask. Was Adeleke meant to sing or give a speech? Ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin tèmi ní sílé toko gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire ẹ bá ń pín fọ́nrán yìí ká gbogbo wa náà la rí nǹkan tó ṣẹlẹ̀ láàrin gọ́vnà Adémọ́lá Adélékè àti ìyá wa sẹ́nitọ́ Olúrẹ̀mí Tinubu the first lady of Nigeria ìyàwó Jagaban ṣẹ́rí láyé yìí there is time for everything gbogbo nǹkan ló ní àkókò tiẹ̀ tí n bá dẹ̀ fẹ́ ṣe nǹkan tí n fẹ́ kó yé èèyàn yẹn bọ́dọ̀ ṣe ní àsìkò tó yẹ kí n ò ṣe mo ti rí fídíò láti jẹta bọ̀ mi ò kọ́ mọ́ sọ̀rọ̀ lórí ẹ̀ ni because tí n bá sọ̀rọ̀ lórí ẹ̀ àwọn mi máa wò pé àbẹ́ mo wà religious ẹ̀rẹ́sánì bẹ́ẹ̀ mo fi bias báyìí torí mo fi religious sọ̀rọ̀ ẹ̀rẹ́sánì bẹ́ẹ̀ mo torí mo jẹ́ muslim mo fi ń dá sí bẹ́ẹ̀ yẹn ṣe ẹ̀rẹ́sánì ọ̀rọ̀ yẹ kú ṣe kì í ṣọ̀rọ̀ religion àtọ̀ ìyàwó Olúrẹ̀mí Tinubu Christian làwọn náà tí mo ti táwọn ẹlòmíì tí wọ́n ti tú ọ̀rọ̀ yẹn lọ síbi tẹ́ kó tu lọ mo ti rẹ́ everybody ti ṣe fídíò lọ lórí ẹ̀ àwọn míì fi bias religious bias wọ́n fi ń sọ ṣẹ̀rẹ̀ kò dẹ̀ rí bẹ́ẹ̀ gọ́vnà Adémọ́lá Adélékè òun ni wọ́n kọ́ o wọ́n ní kó give speech wọn ò ní kọ́kọ́ níbẹ̀ o kẹ́ wo fídíò yẹra wọ́n ní kẹ́ give speech ni so àárín yẹn sáàrin tí kò ẹ̀ nídìí ilé yẹn ẹnì wọ́n pé time wọ́n fi ń ṣiṣẹ́ gbà yẹn ẹ̀ rí i pé bàbá wa kábíyèsí Ọ̀ọ̀ni ìṣàgán nǹkan tó ń ṣe yẹn gẹ́gẹ́ o but àwọn náà wọ́n fẹ́ sọ̀rọ̀ because àsìkò sí mo ti máa ń sọ mo ní ọba position ọba àti tọ́wà lóyún ọba wọ́n ti dà fẹ́ sọ́dọ̀ gọ́vnà ẹ gba àwọn ọkẹ lè sọ̀rọ̀ ní àwọn gan ẹni kọ́kọ́ wọ́n ti kọ́ discuss láàrin Ọọ̀ni Ifẹ̀ pẹ̀lú ìyàwó Olúrẹ̀mí Tinubu wọ́n kọ́ ti discuss pé ìyàwó Olúrẹ̀mí Tinubu pèsè lọ bá wọn ṣe understand àwọn ti wò pé àwọn tó wọn lọ bá but bàbá Ọọ̀ni Ifẹ̀ àwọn kan wọn ò fẹ́ kọ́ bá dàbí disgrace làwọn kò rọra ṣe dákẹ́ ṣe understand but bàbá wa Bọ́lá mọ̀ pé ìṣẹ̀dá tí wọ́n nìyẹn àwọn láìkì afẹ́fẹ́ yẹ̀yẹ̀ celebrity bíi kọ́mọ ojú kọ́ máa ṣe kínní gọ́vnà Adémọ́lá Adélékè láìkì ẹ̀ gan but àsìkò yẹn gbogbo nǹkan náà lásìkò tiẹ̀ àsìkò yẹn speech wọn náà give ẹ̀ ní láti máa kọrin ẹ̀ ní láti máa ṣe gbogbo tẹ̀ ń ṣe yẹn so mi ò blame ìyá wa Rẹ̀mí Tinubu fún nǹkan tó ń ṣe mo kẹ́ fífọ̀dé blame ìyá Rẹ̀mí Tinubu wọn ò ṣí at first àtọ̀ wọn ò ṣí at first gbogbo ẹni tó máa ń bú wọn kẹ́ẹ̀tọ́ àforíjì wọn ò ṣí at first wọ́n ní kó give speech ni wọ́n dẹ̀ ní àwọn 5 minutes ọjọ́ tí ń lọ nǹkan yẹn time ni so gbogbo ẹ̀yin tẹ́ ń bú ìyá Rẹ̀mí Tinubu ẹ̀ ń get it wrong wọn ò ní kọ́kọ́ ní o time dey wà ń bẹ́ àbàkáwọn ní gọ́fúnà but nǹkan tó ń ṣe yìí kì í ṣe pé ọ̀dọ́ nínú state wọn ti ṣe but ó cover yẹn tó pọ̀ ó cover àwọn alágbára tó pọ̀ kò kì í ṣe pé gọ́fúnà ìlú yẹn nìkan ló cover for the first lady tó wà ń bẹ̀ yẹn tó dẹ̀ tó à ń sọ fún yín pé tọ̀ ẹ ṣe nǹkan tẹ́ ẹ ṣe ẹ ti kọrin ẹ ṣe nǹkan tẹ́ ẹ ṣe so mo rò pé gọ́vnà Adémọ́lá Adélékè wọ́n ṣe é kú díẹ̀ káàtó ìwọ́n ọ̀dà ẹ̀kọ́ ṣe é kú díẹ̀ káàtó ẹ bá ń pín fọ́nrán ìka orúkọ mi ní Adéọlá Mighty gẹ́gẹ́ bẹ́ẹ̀ fún ẹ̀yin tẹ́ bá ti mọ̀ mí láti lẹ̀ fún ẹ̀yin tẹ́ bá ṣe bá fọ́nrán mi pàdé orúkọ mi ní Adéọlá Mighty ẹ bá mi pín ká ọwọ́ ta fi ṣe ọwọ́ náà ò ní rọ God bless you.